ṣebí Punch ló ti gbé lẹ́nu yẹn Punch newspaper wọ́n ti gbé wọ́n ní Agbala Gabriel battles fraud and sex allegations. wọ́n ní ẹ̀fọ́ pẹ̀lú Agbala Gabriel ẹ̀gbọ́n. wọ́n ní bàbá sí bèbè they should exhume his body. I don't know, is his body there? ṣé mo inú Christianity yẹn kọ́ ló ti mú gbogbo wọn ló ń dó wọn ṣeré ni. now ìgbà tí wọ́n á gbọ́ kínní yẹn wọ́n á ní màmá yẹn tó sọ wípé àwọn ní evidence láti show wípé Agbala Gabriel ló ní ọmọ yẹn bọ̀dà Muyideen tó jọ ọmọ ọ̀dọ̀ fún mo tójú ẹ̀ tìrí tí ò lè sọ apart from pé ó tó yàwó ẹ̀ and ọmọ ìyá àbíjọ ọmọ aráyé le mo mọ̀ kó sọ pé ó fẹ́ bẹ́ẹ̀ ní bọ́dì sọ̀rọ̀ jọba mi lọ mú òbú ẹ kó bá mi tá ẹ̀ wọ́n ní but star lady said in her video that Agbala knack Ronke. wọ́n lágbàlá Gabriel ló lọ́mọ tó wà lọ́wọ́ Ronke ọmọ ìyá àbíjọ ọmọ aráyé le àṣà ò ta ló sọ fún yín níbo lẹ ti gbọ́ ọjọ́ wo ni ìgbà wo ni kí ló dé táyà èèyàn máa ń sọ nǹkan tẹ́ ẹ̀ mọ̀ ni. ó lóun ò bímọ fún Agbala Gabriel ó ní lóòótọ́ ok kò sọ pé lóòótọ́ l'Agbala bá òun sùn but àwọn èèyàn sọ pé wọ́n ṣe é kò tí mi ò mọ̀ o. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwó. ọ̀rọ̀ kan lẹ̀ kan balẹ̀ tó bá ya akàn jẹ́jẹ́ mo jókòó mi lórí ọ̀rọ̀ Agbala Gabriel èyí tó ràn mọ́ bíi iná ọtí bíi tí wọ́n ti sọ pé ọmọ ìyá àbèjì ọmọ aráyé le pé ọmọ tó ń gbé lọ́wọ́ ẹ̀wọ̀n ọ̀hún pé Agbala Gabriel náà ló lọ́mọ wẹ̀ ó náà ni àwọn èèyàn ń gbà bíi iná ọtí tó ń sọ lórí ayélujára bẹ́ẹ̀ ò bá gbàgbé Agbala Gabriel ni wọ́n fẹ̀sùn kàn wípé ó fún ọmọ kan lóyún nínú ìjọ rẹ̀ èyí ò ní tán orúkọ rẹ̀ ní Bólú nínú ọ̀rọ̀ wọn ni wọ́n ti sọ pé ọmọ ọ̀hún bíbéjì lọ́mọ bí fún Agbala Gabriel nínú èyí tí Agbala Gabriel ò jiyàn rẹ̀ nínú tí àwọn èèyàn sọ àti nǹkan tí ó wà lójú ayélujára nígbà náà gbogbo ṣá o Agbala Gabriel ọ̀hún ó náà ni ọ̀ràn ìyá àbèjì ọmọ aráyé lọ́wọ́ níbi tí ọmọ rẹ̀ tí wọ́n ń pè ní Ronke ti jáde gbayagbaya wípé Agbala Gabriel ò fáwọn níwèé lé ṣùgbọ́n ṣá o àwọn kan wá ń sọ lórí ayélujára wípé Ronke tá à ń sọ yìí wípé Agbala Gabriel bá a sun débi pé ọmọ tí ń bẹ lọ́wọ́ ẹ̀ Agbala Gabriel ló ní òun náà làwọn èèyàn ti wá jáde gbayagbaya láti sọ lórí kìíní ọ̀hún bó bá jẹ́ bẹ́ẹ̀ ni kò bá dúró àbá ti wá sórí ètò láti sọ ṣùgbọ́n tó pabambarì ń bẹ̀ òun náà ni pé nínú gbogbo òwe ìròyìn pátápátá lórílẹ̀‐èdè Nàìjíríà jákèjádò ló wà níbi tí wọ́n ti gbé pé Agbala Gabriel lù yàn ní jìbìtì bẹ́ẹ̀ ló sì tó jẹ́ àwọn èèyàn lólè ara níbi tí wọ́n ti wá sọ nínú ètò tí wọ́n fi hàn wá yìí tẹ́ẹ̀tì rí gbogbo kìíní ọ̀hún gbayagbaya tí wọ́n sọ wípé Agbala Gabriel lù yàn ní jìbìtì ìwé ìròyìn ló gbé gbogbo òwe ìròyìn pátápátá tó sì wà lórílẹ̀‐èdè Nàìjíríà ló gbé kìíní ọ̀hún ó jẹ́ n tó bá àyàn nínú jẹ́ púpọ̀ wípé ìwé ìròyìn gbé o gbogbo nǹkan àwọn wí yìí ó sì ń hàn lábẹ́ òkè ọya ló hàn ní apá àṣàlẹ̀ bí yìí tó fi kàrà àwọn tí wọ́n wà nílùú òyìnbó ẹ gbọ́ kìíní ọ̀hún níbi tí àwọn èèyàn ti ṣàlàyé bọ́rọ̀ ọ̀hún ṣe jẹ́ àwọn tí wọ́n sọ pé lóun kí ọmọ ìyá àbíjọ ọmọ aráyé lè lóyún fún Agbala Gabriel àwa ti jáde gbayagbaya pé ọ̀rọ̀ ọ̀hún ò rí bẹ́ẹ̀ o pé gbogbo nǹkan sọ wípé bẹ́ẹ̀ lórí pé bẹ́ẹ̀ kọ́ ṣé bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́ ẹ gbọ́ nínú fọ́nrán tí wọ́n fi hàn wá yìí ní àwọn abẹ́tù ọ̀hún bọ̀ ẹ farabalẹ̀ láti gbọ́ kìíní ọ̀hún nínú àwọn ìwádìí táwa náà ṣe ìyọ́n ni láti jẹ́ kí gbogbo kìíní ọ̀hún kó farahàn wípé bẹ́ẹ̀ lọ́rọ̀ ṣe rí gbogbo ẹ̀ ni wọ́n fi hàn wá ń bí yìí àwa jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá lẹ́yìn tí olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ni o ẹ bá wa tẹ̀ sójú ẹ̀ ẹ bá wa dọ́rẹ̀ẹ́ káwa náà ó sì bá yín dọ́rẹ̀ẹ́ ẹ wá mú gbàgbé láti tẹ àgbo pélébé kan tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa ràn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ jẹ́ ṣí àyẹ̀kọ́ délé kódókó ni táwọn èèyàn ibi tí ọ̀rọ̀ ọmọ ìyá àbíjọ ọmọ aráyé lè dé dúró àti ní táwọn èèyàn sọ nípa Agbala Gabriel èyí tó bá gbọ́ àlọ́ ẹ̀rẹ́ni kó tún gbọ́ àbọ̀ bó bá ṣe ń lọ àwọn òní jẹ́ kété yóò di níkànnì yìí ẹ tẹ subscribe button síbẹ̀ ẹ tẹ àgbo tó wà ń bẹ̀ tó lè máa ràn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ jẹ́ wọ́n á fa àwọn fọ́nrán ọ̀hún wò wá ìjàmbá bí tó ń bọ̀. Punch newspaper wọ́n ti gbé wọ́n ní Agbala Gabriel battles fraud and sex allegations. Punch newspaper ó tún popular débẹ̀ Agbala Gabriel battles fraud and sex allegations. Wọ́n ní Ìbàdàn-based cleric Agbala Gabriel is at the center of a controversy involving allegations of mismanaged donations and sexual misconducts. Mismanaged donations. It's a crime in Nigeria. Ó lè ló jayé. Ó fi ọgbọ́n ó lè ó fi gba owó lọ́wọ́ àwọn èèyàn. Ó fún wọn ní owó yẹn for that purpose. 419 ló ń pè yẹn. So surely ọwọ́ ẹ ti jáde sí gbogbo ayé sìn. Whether you say I told you trending gist most of these people talking about that àwọn elébi tó wá sórí social media láti wá gba owó lọ́wọ́ Agbala Gabriel wọ́n lè máa tún lórúkọ ṣe. O lè rí any reasonable person tí o máa wà tí o ní wò pé nǹkan tí bàbá yìí ṣe come on
You can't say you're running charities and then you're getting people's money. That's not charity. Forget about all the sexual allegations. No, he's using his position as a pastor to do that one. There is no can in Nigeria. Forget about Christian Association of Nigeria. If they are really there, they will look into activities of most of these pastors. Agbala Gabriel is not the only one. I saw the Chosen. They talk about the Chosen. Mourinho, Kotojade, Tony. Chosen. Chosen. Shop. Shop. I will ask my husband to send it to me. Shop. 2 years. One saw the 250,000. Our own testimony in the church of God is that she has been owing, and they increased the money to 250, and she called God, and pastor prayed for her, and she said, I am a chosen. I am a chosen. Forget about the debts. Shop I am a chosen. Only chosen. Because number one, the owner of that shop, bóyá tó fi ń jẹun nìyẹn, tó fún ẹ wá lọ lo oògùn lẹ́fi gba ṣọ́ọ̀pù lọ́wọ́ èèyàn yẹn, kò ṣe chosen kankan. Did God tell you pé kò jẹ́ kí àgùn aláàgùn kó gbẹ̀mú ẹ lára? That is bad. That is not Christianity. That is wickedness. Christianity ò ní kó gba oògùn alẹ́ olóògùn kò fi sára. Ẹjọ́ bá mi wá sókè, àwọn pípé tí ń wá síbí. Kò ní kó mú oògùn olóògùn kò dààmú tiẹ̀. That is number one. Chris Okafor, the other pastor, double pastor, òun náà wà bẹ́ẹ̀. Tó tún ní òun kíní tóun ṣe kí ló ń pè apology tóun ṣe òun withdraw ẹ̀. You suspended him and you brought him back to start his work of God. Agbala ẹ̀pọ̀n wọ́n ti bá wa gbé sí orí Punch newspaper, Punch newspaper. Punch náà ṣe kí ni wọ́n ganu sí mo ní Punch, you ganu see this matter? This matter must be a long matter. Yes, it is so because tí èèyàn bá ti ń ṣe ìwà kan for a long time, tó bá tó àsìkò kan, Ọlọ́run máa tú àṣírí ẹ̀ síta. Wọ́n ní ọjọ́ gbogbo ní tó le, ọjọ́ kan ṣoṣo báyìí, ohun tó ní ní nǹkan. Kejì, àní níbikíbi tó bá wà, Ọlọ́run máa ṣe sọ́jú ẹ̀, ó máa ṣe láyọ̀ fún ẹ. Ọlọ́run mọ̀ọ́mọ̀ lò ó. Kejì, láti tú àṣírí ẹni bí tí à ń pè ní Agbala Gabriel. I really appreciate you because ìbọn ló tú àṣírí ẹni bí. Ọlọ́run máa ń lo ẹlòmíì. Ó mọ̀ pé Gòláyà tó wà yìí, David ọmọ kékeré, òun ló ṣe kí ni, òun ló ju òkò fún báyìí tí ayé ẹ̀ fi bàjẹ́ sí ayé. Nígbà míì, ó lè ti máa ṣe kó jẹ́ bẹ́ẹ̀ àwọn àgbàlagbà orí ẹgbẹ́. Keep so many people tí wọ́n rí show ẹ̀ ṣe rí. Tí wọ́n rò pé mi ìfẹ́ kẹ́yẹ kọ́ máa náwó èèyàn kan ní tèèyàn kan ti bàjẹ́. Irú eléyìí sìn nígbà tí àṣírí ẹ̀ máa tú, Ọlọ́run lo àwọn ọmọ kéékèèké tí ò tiẹ̀ sí nínú pé wọ́n wà lórí kinní kan àbí wọn, Ọlọ́run wá lò wọ́n ó fi gbé jáde. Agbala yọ̀bù, you're welcome on board Agbala. A ti rí nísìn wípé Punch newspaper wọ́n ti bá wa ganu sí. So now ìtorí ẹ̀ wọ́n wò pé so at the end of the day girl you give in asao now pé girl you give in gbígbà míì kò gbà má bínú jẹ́ ìṣe lẹ́ẹ̀kan just once òun ló máa jẹ́ kóbìnrin gbàǹgbà mi. Tẹ́ bá tọkùnrin bá tẹnu mọ́ nǹkan tó wá ń disturb ẹ wàá kàn wọ́n mi tọkàn pé ó kúkú ti ń bí mi mọ́ nǹkan tó fẹ́ lára mi kúkú jẹ́ láìpẹ́ tó fẹ́ dúró ní ṣáàdó lẹ́ẹ̀kan. Mo ní Abigail ti giving ni, you understand? And I remember the last time we spoke, she told me pé àwọn ará church àwọn kan ti ń bínú sóhun wípé wọ́n believe pé òun close mọ́ bóyá dáàdi help òun. Mo wá kàn wípé àbí lóòótọ́ ni wọ́n ti ń dóra wọn tèmi rò nìyẹn o. Yes, I have seen a lot of you that you are still saying they should stop talking about it. No, people will not stop talking about it, especially now that we have seen a whole newspaper, Punch newspaper, wọ́n tún bá wa ganu sí àwọn èèyàn nílò pé ń ṣe wọn ṣe jàre ẹ bá mi power tap ẹjọ. Tí àwọn èèyàn bá ti rí pé wọ́n ń sọ nípa ẹ̀ wọn ò nílò. Ọkọ single mother, thank you so much for exposing this man with KG. In fact, you don't know how you are doing my art is doing pimping, and I can see it that you have made peace with everyone. Lágbára Ọlọ́run bá kò ní ṣọ́kúmọ̀ ìyá ẹ lójú ọkọ single mother. Lágbára Ọlọ́run ó máa dàgbà wàá dògbò wàá náà máa ṣe in everything tí wọn náà bá dáwọ́lé báyìí ó máa yọrí sí rere ni. Mo sọ fún ẹ mi láìpẹ́ ọmọ tó bá road but ọmọ tó bá da lágbára Ọlọ́run wọn náà ọmọ tó bá mọ wọ́wọ́ ẹ̀ abágbà jẹun àwọn àgbà gbọ́ngàn àwọn agbọ́n máa tún wá ṣe báyìí pé ẹ jẹ́ káà náà tap nínú ògo ọmọ yìí torí ògo tó ṣe kí ni ògo tó ń dán lògo ẹ̀. God bless you. So when I now saw níjẹta mo rí àwọn mọ́mì wa kan online tí wọ́n sọ wípé
àwọn ní ẹ̀rí ẹ̀ẹ́dẹ̀ bá mi wá sókè ẹjọ́ ẹ̀yìn tèmi wọ́n ní àwọn ní ẹ̀rí wípé Agbala ló ní David tó wà lọ́wọ́ o. So now nígbà tí wọ́n á gbọ́ kínní yẹn wọ́n wá ní màmá yẹn tó sọ wípé àwọn ní evidence láti show wípé Agbala Gabriel ló ní ọmọ yẹn. I was shocked wípé number one èkó ló lọ́ọ́ rà lọ́jà báwo ló ṣe gbẹ́ ẹmọ ẹran jó kí ló fa Agbala tó tún máa to the extent pé wàá wá lọ jẹ́ kó o bímọ at least with her age. Number one, she's older than Agbala Gabriel. Ó ju Agbala Gabriel lọ dáadáa. Agbala kò fẹ́ dógbò ní tó ẹ́ kó do. Ó jù lọ. Then secondly, pẹ̀lú ìṣòro tó wà lọ́wọ́ ní gbogbo ìgbésí ayé wọn yẹn, ṣé ọmọ ló wá kù láti ní fún Agbala Gabriel? So kíní yẹn ó yìí ṣe mí lójú bá kọ pé is it possible? Mo yìí wò pé meanwhile mo ti gbọ́ pé wọ́n ló lóun fẹ́ bẹ́ẹ̀ anybody sọ̀rọ̀. Like I told you, I've not spoken to her since last year. The last time tí mo ní mo bá sọ̀rọ̀ was gbà yẹn ní ìmọ̀ ó yàtọ̀ pé wọ́n àwọn ṣọ́ọ̀ṣì ṣe bákan sóhun and all that. So láti gbà yẹn. So and when this ọ̀rọ̀ kíní ìṣẹ̀lẹ̀, I specifically said that I don't want to get involved in anything that has to do with Iyabeji's upkeep or donations and everything. So we've not been speaking to each other on that. No hard feelings, but it's just my own principle. Once I've done my best and there are so many issues on the certain thing, I'll just leave it. And so, but to my ganusi. So when I heard that, I was like, she don't the girl say no more. They could never pay over be more fun Agbala Gabriel. Be sharing video in money. Okay, play video in. At least this video tells us more about what's going on, you know. Ejo, Emagbo. Tèmi ẹ káàbọ̀ sórí. wọ́n lágbàlá Gabriel ló lọ́mọ tó wà lọ́wọ́ oró nǹkan ọmọ ìyá àbíjọ mara ilé àṣà ò ta ló sọ fún yín níbo lẹ ti gbọ́ ọjọ́ wo ni ìgbà wo ni kí ló dé táyé èèyàn máa ń sọ nǹkan tẹ́ ẹ̀ mọ̀ ni kí ló ń ṣe yín náà anyway bóyá kẹ́ bá mi fetí yín lélẹ̀ kẹ́ gbọ́ ohun tó ń lọ báyìí. Number one, òun fún rẹ̀ kọ́ ló sọ pé wọ́n ló lóyún fún Agbala Gabriel lò bóyá kí n pè ẹ̀tọ́ ká wá ṣe analyze àbí ẹ̀yìn tèmi ó yá. Gbóǹkẹ́ ló ń sọ̀rọ̀ yẹn pẹ̀lú èèyàn tó pè. Àlàáfíà làwà àwọn ọmọ mi kò ṣàlàáfíà àlàáfíà làwà tá tún ní ẹnìkan pè mí ẹgbẹ̀rún àti mi rí nǹkan fún mo rí fídíò kan láti àná mo dẹ̀ tí wọ́n mọ̀ láì tọ̀ kankan látànà tó kọ̀ èèyàn tó ń bọ̀ mo gbọ́ ọ̀rọ̀ kan wọ́n ní ẹ̀fọ́ pẹ̀lú Agbala Gabriel ẹgbọ́. Ẹ máa tọ́tọ̀ dání òtítọ́ ìṣòro ní mo ṣe orí bí ọdún kan àti nǹkan kan tí mo ti kàn bẹ̀rẹ̀ rárá tí èèyàn gbẹ́gbà pẹ́ bí mo pàtó ríra. Wọ́n bá dẹ̀ ríra respect pé ẹ̀yìn àmì òróró máa pín àgájì àwọn náà kiri àǹtí wọn kẹ́ ẹ̀rọ. Ṣé o báyọ̀ àwọn ọgbẹ́ ṣe ní bẹ́ẹ̀ àwọn tó wà kàn fẹ́ta àǹtí wọn kẹ́ṣẹ́ ilé wọn ni mo bá rẹ̀ rí pé dájú ẹ̀rí kùmùtò rẹ̀ báyìí tó ń bèrè pé ṣé mo lóyún ni. Ṣé o lágbára àwọn èèyàn fọ́ ni? Ẹ̀rọ dìgbà tí ìtàkùn tó bá bá yà bí ìjọba lè ṣe pọ̀ ní kí èta fi wá. Lábúndé ẹ̀jẹ̀ rẹ̀ nígbà rẹ̀ lẹ́sìn tí 2 days náà lábíjú ẹ̀dẹ̀ máa yẹ káàkiri. Pé oníkálukú náà kọ́ wá kí pílátọ́ọ̀mù òun kó lè kí followers ní ipò ni. Gbogbo tí wọ́n ń sọ gbogbo rúmọ̀ tó ń gbé ó sọ̀rọ̀ ṣé yẹ kí kìnnìkan náà yẹ sọ̀rọ̀ rẹ̀ fẹ́gbẹ̀lá ṣé mo sọ̀rọ̀ bá gbàlá ni ṣé mi ò rí àdìsáàbù ká fáìtì fún mi ni èmi tí mo fáìtì fún mi ni tó fáìtì síta sẹ́yìn tí mo ti fáìtì lábẹ́nu. Torí pé ìgbà wo fígbà yìí gbàgbà lọ́dún jẹ́ o ta ló tún sọ ogun yẹn. Anyway ìwọ fúnra rẹ̀ tó ń bá mi sọ̀rọ̀ thank God pé ẹ̀jẹ̀ mi ní oṣù mọ́ mi ó dẹ̀ mọ̀ mi ó mọ̀ àbá ọmọ mi. So mi ò dẹ̀ gbé nìbàdàn èmi àtàgbàlá àtúnṣe dídí ọdún kan àti nǹkan kan tá àfojú kan rárá. Tó yẹ kí gbàgbàgbàlá máa rí mi nínú eyín mi tẹ̀lé nígbà tó yàwó ẹ̀ bí mi tí mo lọ kí fún ewu ọmọ làgbàlá rí mi pẹ̀lú ní àgbàlá gan wà surprise pé àti òkè ọdún bí wípé àgbẹ̀rẹ̀ kẹ́sẹ̀ ilé wù mí tí mo ti ń ṣe lè wẹ́ pé àdájú ìlú gbé ìlú mo lóyún ni sọ fún mi pé ẹgbẹ́ bímọ sí àfẹ̀rẹ́ ní pé sọ fún àwọn bàbá mi ṣàkóso fẹ́ lóyún ní nǹkan kan. So Àgbàlá ẹni bá sọ orí ẹ̀ pé mo sọ orí ẹ̀ pé kó ń tọ́ bọ́ takọ́lọ́kọ̀gbà fún mi sọ bẹ́ẹ̀. Ó ń bọ̀ ṣe máa lóyún Àgbàlá lórí Èkó ni mò ń gbé Èkó ni bàbá àwọn ọmọ mi wà Akígbadé bàbá àwọn ọmọ mi Èkó ṣàníwà Èkó ni mo lè ń gbé Èkó láti rí ẹ̀rọ ìgbà táwọn èèyàn tó ń pè mí náà rí fídíò àti right of your tó kàn fly up and down. Wọ́n ní ẹgbẹ́ mi ní irú nǹkan ọmọ ìyá àbíjọ máa ń lè mọ̀ wọ́n mọ̀ ọkọ wọn. Wọ́n lọ sí máa ń lóyún fún Agbala Gabriel. Mo ní tẹ̀lé mi náà máa ń lọ sí nígbà ìmọ̀ Yorùbá nípa ìpà lè kọjá wá di Agbala Gabriel yẹn. Mo ti ẹ̀rí wọn rí ní gbogbo ibẹ̀ yẹn gan. Mo ní ìgbà táwọn èèyàn ṣe pé mo ní báwo la ṣe máa lóyún. Mo lè mi ò bìlíìfù ṣá.
wọ́n ní òkú kúrò àlà. Mi ò lè fi torí pé èmi àtàgbàlá òjà àgbàlá kì í ṣe níjà mi ayé olóore wa ni. So mi ò lè fi torí bọ́ọ̀rọ̀ wá ń ṣẹlẹ̀ láàrin wa ń sùn kí wọ́n bá kí wọ́n bá lórúkọ jẹ́ kí n sọ kí ìṣẹ̀lẹ̀. Bàbá àwọn ọmọ ti tèmi nígbà wo àwọn ìgbà àbí ẹ̀ṣọ́ ìwé bàbá àwọn ọmọ mi. Ìjà ló dé báyìí ní ti ìdòwe ẹni tó bá ṣe ọ̀rọ̀ dẹ̀ máa yanjú mo ní gbàgbọ́ tó máa yanjú bí ọwọ́ yanjú gbogbo àwọn tó wá ń dùn lórí wọn kò tẹ́lẹ̀ ọ̀gbọ́n bẹ́ẹ̀ jí sí. Ẹni ìwé wọn bẹ́ẹ̀ jí sí tó bá dàbí pé mo sọ fún yín ohun yín mo rẹ́kọ̀dù ẹ̀ o ẹ má bínú èmi dẹ̀ máa pòsì ẹ̀ o. Mi ò fẹ́ anything ṣe pẹ̀lú social media mọ́. I don't want to have anything to do with any social media. Anyway, no matter. I wish I would have very good money. I will not answer you. I know what you pay me like a year ago. I know what you pay me like a year ago. Taking the area, taking that was interview for me. I don't want to do that. Anybody. This is an official any power. You're talking about me about that. The people that don't tell tomorrow. Money. Báwo ló ti máa lóyún àwọn ẹlòmíì kan wọn ìgbọ́rọ̀ ẹ̀mí tó ti ń da ilé bi. Tó fẹ́ tẹ́lẹ̀ tó mi pé ìní ẹ̀ náà ni o. Ọjọ́ kan máa dé yanjú bọ̀. Ọjọ́ kan máa dé yanjú bọ̀ pé Àgbàlá ló ní ọwọ́ mi. Wọ́n á spẹ̀ mi. Ẹ bá mi kí ní màmá. Number one, ẹ̀yin tèmi ẹ káàbọ̀ sórí ètò bẹ́ẹ̀ bá ṣe ń dé. Òun Fúnkẹ́ ọmọ ìyá àbèjì ọmọ aráyé lè gbọ́n yẹn. Ó lóun ò bímọ fún Àgbàlá Gabriel o. Ó ní lóòótọ́ ok kò sọ pé lóòótọ́ l'Àgbàlá bá òun sùn but àwọn èèyàn sọ pé wọ́n ṣe é but mi ò mọ̀ o. Like I would have called to ask her but when I even heard that she said òun ò fẹ́ ní anything ṣe pẹ̀lú social media. The bashing for the past 2 weeks ó pọ̀ lóòótọ́ lórí ọ̀rọ̀ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí í dáwó fún wọn láti gba ilé fún wọn. In fact with this our voice ni mo ṣe mọ̀ pé kò gbé pẹ̀lú màmá ẹ̀ for a long time. Wọ́n ní but that lady said in her video that Agbala knack Ronke kò wá impossible like I said wọ́n ní ó ṣe lóòótọ́ wọ́n ní kò ṣe I don't understand but aba analyse ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀gẹ́tì kọ̀ọ̀kan tí èmi rí nítorí kò fẹ́ kọ́kọ́ mọ̀ ní pé tí mo kọ́kọ́ rò nípa ọ̀rọ̀ yìí. Number one, Ronke was living with Mama for a long time. Rachel Ayola, how are you, ma? Was living with Mama for a long time. And in that village, don't work. Me, mo bí ó ṣe. So that means pé kò bá màmá yẹn gbé. Immediately tó ti kó síbẹ̀, bóyá ó ti fi màmá sílẹ̀ pẹ̀lú àwọn ọmọ tó wà pẹ̀lú màmá. That's what it means. Because after a year, tí kò rí nǹkan kan ṣe mọ́. So that means ó ti move sí city lẹ́kọ̀ọ́ lòún gbé. Ó ti yé yín. And now when you look at this video now, so down. Àlàáfíà làwọn tá tún ní ẹnìkan pè mí. Ẹ̀tẹ̀lẹ́ náà. Àti mi rí nǹkan ẹ̀fẹ̀. Mo rí fídíò kan láti àná. Mo dẹ̀ fẹ́ wọn láì tẹ̀ kọ̀ọ̀kan látànà tó kàn oúnjẹ tó ń bọ̀. Mo gbọ́ ọ̀rọ̀ kan. Wọ́n ní ẹ̀fọ́ pẹ̀lú Àgbàlá Gabriel. Like I said, she never told anybody pé òun lóyún fún Àgbàlá Gabriel. Ẹ ti mọ màmá tó wá sọ fídíò ǹjọ́ yẹn was wípé èèyàn kan sọ fún àwọn. I think people misinterpreted mama on that video. She said èèyàn kan sọ fún àwọn wípé voice kan wà ó ti yẹ yín. Bóyá mo bí gbogbo wa ṣe máa ń ronú bá ṣe gbọ́ kí nìyẹn bá everybody fẹ́ mú spoon and fork lórí ẹ̀ pé Ronke náà tún bímọ fún Àgbàlá Gabriel. Ta ló tún sọ ogun yẹn? Anyway, ìwọ fúnra rẹ̀ tó ń bá mi sọ̀rọ̀. Thank God pé ẹ̀jẹ̀ mi yé o súnmọ́ mi ó dẹ̀ mọ̀ mi ó mọ̀ àbá ọmọ mi. So mi ò dẹ̀ gbé nìbàdàn èmi àtàgbàlá àti ṣe dídí ọdún kan àti nǹkan kan tá àfojú kan ra wa. When I met Ronke, ó sọ fún mi lóun lọ́kọ. Díẹ̀ àti máa wò pé ìyá yìí rèé so ìyá yìí wà láyé oh my God kí ló ṣe màmá kìnìkan. They will take advantage of your older adults because you are not there for them. They will take advantage of them. Mo rí pé aṣẹ́wó tó rí Mẹ́kà ó ṣe show lórí ọ̀rọ̀ ìgbà tó gbọ́ bùkún kìíní but ó ti late. Thank you for standing for your person though. Gbogbo inú yẹn kẹ́ ti pariwo ń gbà yẹn. Nígbà táwa ti kọ́kọ́ notice ẹ̀ wípé ibi tí bàbá yìí ń pa owó sí yìí ó wrong now. Not his own account. I know that within the industry, ọ̀rọ̀ Folúkẹ́ gangan àwọn industry members kan ti believe pé òun gan kò treat àwọn arúgbó yẹn dáadáa. In fact tí wọ́n sọ ń gbà yẹn ni pé ó máa ń yọ allergy ni o Folúkẹ́ má gbé mi lọ kóòtù allergy ni o. Allegedly wọ́n ní tó bá fún ní owó ó kàn máa ń ṣe envelope yẹn kò sí ìwọ̀n ọmọ nǹkan tó wà nínú envelope tó ń fún wọn ó lè jẹ́ 5,000 ló máa fi sínú ẹ̀ meanwhile ó ti gba bí 100,000 fún yọ̀kan allergy ni o. So please gbogbo ẹ̀yin tí ẹ̀yin sọ wípé kò ń ṣe ọmọ tó mọ iye Ọlọ́run ọba ẹ má gbàdúrà kan fi yín tọrọ owó kan forí yín bo owó kan wá gbé fẹ́ lómi. And I said for Muideen to still insist that he doesn't want anything to do he doesn't want to have anything to do with this guy ojú ẹ̀ rí
ó dẹ̀ mọ tó ń rí. Ẹ má gbàgbé o, this is a guy tó máa lọ bá fọ tọ́ílẹ̀tì ẹ̀ máa lọ tún ọ́fíìsì ẹ̀ ṣe láràárọ̀. Bọ̀dá Muyideen tó jọ ọmọ ọ̀dọ̀ fún. Ẹ mọ tójú ẹ̀ ti rí tí ò lè sọ. Apart from pé ó dóyàwó ẹ̀. Ẹ tó lọ sínú ilé ẹ̀ tó bá tún lè ṣe. Ẹ mọ tójú ẹ̀ ti rí. Tó dẹ̀ tún wà ń bẹ̀, ẹ mọ tó ti gbọ́ sẹ́tí pẹ́pẹ́ etí ti fẹ́ ya. So for everyone that's saying aláìmoore ni wọ́n lọ gba yàrá kan kó tẹ̀ wá gba half room ní Èkó àbí ní Ògùn state tẹ́ ẹ̀ sọ ṣé kò pẹ́ta àánú gbó tí Ìyábẹ̀jì ìyá twins of run sọ tó ní from ibi tẹ́tí máa bọ́lẹ̀ ẹ̀ tún lọ another 1 hour nínú igbó kìjikìji. Wọ́n ní kò ṣe igbó kìjikìji, thick forest, desert. But did I listen to that? I still worked with you, so please get that right. But most of them go, wọ́n do not Foluke go because believe Foluke don't cheat àwọn ìyá yẹn àti bàbá yẹn. So seeing Agbala Gabriel coming on board was like, oh, thank God. Èèyàn kan ti di tó bá at least tọ́sí ẹ̀ pé ó kọ́ ilé fún Ìyábẹ̀jì ọmọ aráyé le. Now you guys are now saying pé Ronke ṣe ní right láti béèrè ìwé ilé. Báwo lèèyàn ṣe ní béèrè ìwé ilé tó kọ́ fún ìyá mi? I want to know because gbogbo èèyàn ti believe pé Ìyábẹ̀jì ó ti kúrò nínú ìṣẹ́ ó ti nílé tiẹ̀. Ẹ̀ntẹ́ni ó ti kúrò nínú ìṣẹ́ ó ti kúrò ní tenant. Àṣẹ kò sí ìwé ilé lọ́wọ́ ẹ̀. Like you heard, she has been asking him for a long time. Tí ò dá lóhùn kóhun tó ṣẹ̀ wá sọ̀rọ̀ síta. Ó gbọ́dọ̀ release gbogbo ìwé ilé fún gbogbo àwọn tí ó gba ìwé ilé lọ́wọ́ wọn. And all speakers should continue even if they ṣe any other show. Agbala return all the documentation to àwọn tó ní ilé wọn. Every time. Àwọn máa sọ. Because àwọn ló ní property wọn ni, it is not yours. Tó bá wá di lọ́la torí wọ́n ní acquisition land tiẹ̀ tún nìyẹn. Trending gist my sweetheart. Ebony. Tó bá jẹ́ pé acquisition land ti ibẹ̀ yẹn wá jẹ́ tó bá gbà lọ́la àmọ́ kò wọ́n gbà. But for now, please return their documentation to each and every one of àwọn èèyàn tí wọ́n dá owó ilé yẹn fún. Ìwọ kọ́ ló ní property. Agbala Gabriel will stand by that. Those properties are not yours. You use them to collect money, to buy the land, and to build on it. And so you must give every one of them their documentation. mi ò lè fi torí pé èmi àtàgbàlá òjò àgbàlá kì í ṣe níjà mi ayé ilé eré wa ni ṣé mi ò lè fi torí báwọn wá ń ṣẹlẹ̀ láàrin wa ń sùn kí wọ́n bá gbé wọ́n bá gbé nǹkan tó ń kí ìṣẹ̀lẹ̀ bàbá àwọn ọmọ tuntun mi ń jáde àwọn ìgbà àbí ẹṣẹ́ ìwé bàbá àwọn ọmọ mi ìgbà ló dé báyìí ó ní fi ìdòwe ẹni tó bá ṣe ọ̀rọ̀ bẹ̀ máa ní ojú mo ní gbàgbọ́ tó máa ní ojú ọ̀rọ̀ yẹn tó gbogbo àwọn tó máa ń gbé ìwé lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ lọ́dọ̀ fojú sí. Ọ̀rọ̀ máa yanjú tí Ronke ń sọ òun ni tìwé ilé wípé ẹ mọ̀ pé nísìnyí wọ́n ti ń jà àwọn èèyàn bìlì pé Ronke tú àṣírí ẹ̀ síta pẹ̀lú gbogbo oore tó ṣe fún kìnnìkan but she believes that àwọn yìí máa yanjú ẹ̀ at least ìwé wọn wà lọ́wọ́ ẹ̀. Agbala has must it's a must release the documentation of gbogbo àwọn ilé yẹn fún wọn if not we'll continue to call him out. Muyideen that saying he doesn't want go and give it to àwọn tó fẹ́. We are doing too much in the trending. Continue to talk about it. Doing too much. Who is who? Who are you? Ṣé èmi mo ra kí ló ń pè kíní fún ẹni? I beg. Doing too much. Who are you to tell me what to do on my platform? Who are you? Am I on any team? Am I with anybody? Who is who that will tell me what to do? Like Kenny. Nobody has right to tell you what to do on your platform. If you have any other program you want to do it. Talk about his ills. Nǹkan tí ò dá tó ń ṣe ẹ̀yìn máa jù sí. Tí ò bá ti fún wọn ní ìwé ilẹ̀ yẹn, keep talking about it. Ṣebí Punch ló ti gbé lé nìyẹn. Punch newspaper wọ́n ti gbé. Wọ́n ní Agbala Gabriel battles fraud and sex allegations. Ó yẹ yín, a man of God at the end of the day, òun ló tún lè ṣẹ́rí. Ṣé ń gbọ́? Ṣé ń ló bú? Ìyá olóríire, how are you sis? Wọ́n ní bàbá sí èbèbè they should exhume his body. I don't know, is his body there? For all the sexual allegations, it's for Khan to look into that. If Khan, lóòótọ́, lè ṣiṣẹ́ tó yẹ kẹ́ ṣe. You know? No, EFCC is for his books, which has to do with the donations he got and what he used them for.
Do you understand? But can, for the Christianity part that he's doing, is ṣọmọ inú Christianity yẹn lọ́dọ̀ sí mú gbogbo wọn ló ń dó wọn ṣeré ni. Báwo ni man of God ló yẹ pé gbogbo allegation wọn tí ó bá ṣe pé ìwà tó ń wù ni wọn ò ní sọ pé ìyá àbèjì ọmọ aráyé le ọmọ ẹ̀ ó bímọ fún. Thank God she has come out to debunk it pé kò ń ṣe òun lòun bímọ fún o. Though one would have wondered ọmọ ìyá àbèjì ọmọ aráyé anyway tí wọn bá wà sexually active ṣá kó máa tọ́jú ara ẹ̀. It's about thank you trading ẹ ṣe tó gbogbo yẹn bá mi ṣáà ìjókòó síbẹ̀ o ẹ ṣe. You understand? So you can imagine what is Khan doing on all these allegations that's going on. They have kept quiet. At least one or two got Agbala Gabriel. Maybe with this news, tó wá wà lórí kìíní sí, tó ti wà lórí punch, maybe they will do something about it. So many pastors are committing atrocities and they are not doing anything about it. It's so unfortunate. But they were quick to stand up when Iniedo did a Dirty December film. You came up immediately to talk about it. But look at when Baba Swebe was not buried there, Demola refused. When you go bury Baba Swebe, can do more of what you are called for. If Christianity is real Christianity, this is a man that is using Christianity to defraud people. His name is Agbala Gabriel. Yes. He's using Church of God to defraud people. And I don't know the body that is looking after donations and charities, NGOs in Nigeria. Please look into the books of Agbala Gabriel. He's running an NGO, collecting money from vulnerable people from abroad. Told them I don't fair fishing, but it's not using it for what it's meant for. Do you get me? Hey, imagine. Because of ìwà tó ń wù náà lọ ṣe wò pé ọmọ ọlọ́mọ bímọ fún. And ọmọ ìyá àbèjì ọmọ aráyé le mo mọ̀ kó sọ pé ò fẹ́ bẹ́ẹ̀ anybody sọ̀rọ̀ jọ bá mi lọ mú òbú ẹ kó bá mi tá ẹ̀ tó bá jẹ́ pé o ti gbọ́ at least no matter what tó bá jẹ́ pé oníṣẹ́ tó ń ṣe ni okó dídùn gan mélòó léèyàn fẹ́ dó nínú àwọn ọmọ lónìí oko ṣé ní sìn àwọn ọmọ tó bí sílẹ̀ gan ṣó ti tọ́jú wọn tó. Your mother needs you. Instead of come pomo sílẹ̀ yẹ́yẹ́yẹ́ ó bó ṣe ń bú ẹ tó ń fọ́n yẹ́yẹ́ wípé kò máa ń tọrọ owó ni. I can see that in this video, in this kìíní gan olóòfẹ́ anybody sọ̀rọ̀ lórí social media mọ́ because wọ́n ti wọ́ ẹ gan. Káàdùwọ̀ náà gbọ́ ọmọ 9 months lọ́wọ́ ni wọn ò lágbàdá ló dún ẹ lóyún. And because àwọn èèyàn ti ń sọ pé wà àtàgbà láti ń dóra yín òun làwọn èèyàn ṣe tún sọ because àwọn tó ṣèkẹ́ fún woman yẹn á jẹ́ pé àwọn tó wà nínú camp tó ti rí bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́ ń ṣe. Most of you tẹ́ máa wá tọrọ owó lórí social media mi ò sọ tiẹ̀ mọ́ mo ti rẹ̀ most of you ẹ máa ń fọwọ́ ara yín ṣera yín ni. Mélòó lolówó tẹ́rí tó bímọ jẹ yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́jọ́. Go and do family planning. Ẹ lọ ṣe family planning. Àwọn tẹ́ ń tọrọ owó lọ́wọ́ wọn gan owó náà wọ́n struggle ni. Ẹlòmíì ní opportunity láti máa bímọ gan. Ẹ má fi wé àwọn ti Germany o wọ́n bímọ jọ ń bẹ̀ because wọ́n gbà wọ́n bẹ́ẹ̀ ni o. Island nígbà táwọn náà wà ní Island ó lè bímọ mẹ́jọ jọ nígbà yẹn bọ́bí ìmọ̀ bóyá nísìnyí. Ẹ má fi ayé wé wọn Nàìjíríà lẹ́yìn wà. If wọn lómi ní opportunity láti máa bímọ ọjọ́ bẹ́ẹ̀ wọ́n wo orí ara wọn ní pé kí ló dé tí máa kọjú kò tí máa dé lẹ́dẹ̀ẹ́ síbí. Ọjọ́ ọ̀la àwọn ọmọ yẹn ń kọ́. Ẹ̀yin níbi tẹ́ ti ń tọrọ àti jẹ àti mu ẹ̀ tún máa bímọ ọjọ́. Ẹ máa kó bùkátà yìí sáwọn aráàlú òyìnbó lọ́rùn. Kí ló dé? Ẹ máa ní àwọn ẹbí yín kan ẹ̀wọ̀n ọ̀dà wọn nífẹ̀ẹ́ yín. Ṣáwọn lọ́wọ́ yín tẹ̀ máa dúkú láì lo protection ni. You can have fun. Enjoy your sexual life without having a baby out of it. When you've had enough, when you already have 3 or 4 children, almost 9 months with a 47-year-old woman. You're a woman. Your brother's children are there for you to look after. Your own children, because you told me, last month. So for you to start to still have a baby, you know, mo fọlọ́run bá bẹ̀ẹ́ ọlọ́run ti ṣèyanu fún ọ̀dà kò ti bí mẹ́rin ló ti bí sí wọn kọ́ mo fọlọ́mọ at 47 oyin ọmọ 9 months lọ́wọ́ tọ́lọ̀ ti ṣọkùnrin tó ṣobìnrin fún ẹ ẹ̀yin lè ń wojú ọlọ́run nínú family wọn kú wọ́n nìkan ló kù lọ́wọ́ màmá ṣùgbọ́n wọ́n ti pọ̀ ńlẹ̀ ọ̀rẹ́dì látọ̀dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ tó kú kí ló dé
ó máa ṣe báyìí chíkú kò dókó lóòótọ́ ó tọ́ mọ́ wọ́n nǹkan ṣe sí ẹ big girl ọmọ 9 months lọ́wọ́ ẹ nínú kòsíkòsí tí bí wọn ló sọ̀rọ̀ fatafata lọ́dọ̀ Folúkẹ́ níjọ́ pẹ̀lú màmá Esabod tó sọ pé ẹjọ́ ẹ̀yin Nàìjíríà help màmá ṣe kíríkà tó lọ́ọ́ bá ti fún ẹ tí wọn náà níṣẹ́ tó dá lọ́wọ́ oúnjẹ ló fẹ́ máa tà ní gbogbo gbà yẹn o kó tó kọ àgbákò Agbala Gabriel o owó tí wọ́n dá sọ́wọ́ Folúkẹ́ dára mọ́ láǹgbà yẹn ó ti gba ṣọ́ọ̀pù nínú ẹ̀ tó fẹ́ máa ta oúnjẹ lọ́nà Agége side or something ìgbà ìmọ̀ ní kò lọ gba owó yẹn so that a lè fi at least ó ní ó dàpọ̀ bọ̀ owó yẹn jẹ́ mọ́ òun lọ́wọ́ or something like that so she couldn't get the money together as whole. Understand? Ronke, please lọ tún ẹ ṣe o Ìyá Ìbejì needs you. Yes, she needs you more than ever. Look after your mother. tó bá máa dókó sí ìlò condom jọ nítorí Ọlọ́run òun ló ṣe ń bú ẹkú kó bùkátà yín ẹ kó wá sórí social media ẹ jẹ́ fẹ́yìn tèmi láyè ẹ káàbọ̀ sórí ètò ẹ ganu sí. ọ̀rẹ́ mẹ́jọ ta ló bí wọn. ọmọ Ìyá Ìbejì ọmọ aráyé lè lọ ní òun ló bímọ fún Agbala Gabriel so àti wàá gbọ́ voice note ẹ̀ lẹ́nu pé ó lóun Agbala Gabriel kan ló lu ọmọ ló na ọmọ ọkọ òun kan ló lu ọmọ o 9 months yes oṣù mi 9 months lọ́mọ o. àbí Ṣẹ́gun ló lọ́mọ ni. kò wá impossible. Ṣẹ́gun ló fún lóyún. Ṣẹ́gun Àdìgún. ọkùnrin Ṣẹ́gun sọ̀rọ̀ ẹ̀yin tèmi Queen ṣẹ́wà okay ma sister Queen ẹ̀ tí ẹ̀ ó yá ẹ sọ̀rọ̀. ṣèbí ó ní ó ń ṣe bí ẹlẹ́mìíkẹ́mì òun ní pọ́ǹṣì ọ̀pọ̀ fìbò ó ti gbé ní pé ó wà sẹ́ṣọ́ akínní dẹ̀ kò tọ́jú owó kò ṣe gbá ìlú àìdùnnú ẹ̀mí ìmọ̀kọ́ tó máa lè àlùsù wà lọ́jà ẹ má sọ pé kàkà tó yẹ kó wá túbá kó má bàa ṣubú ó ń fi agídí ó fi ń gbé ṣé ọgbọ́n ọmọdé la máa gbélé yìí ni àbí fíìmù tó ní ló ń gún gàràgàrà. fíìmù yẹn Gabriel, the frame character, but we just want you to come and do the needful. And gbogbo lè tó ń ṣe má jẹ́ ntò ẹ̀ kò sẹ́ni tó fẹ́ kó jábọ̀ tó láwọn obìnrin kan sọ fún ọ́nà fẹ́ kó jábọ̀ tánú ní pé ṣáwọn gbàdúrà kan lọ́mọkùnrin kan ló jábọ̀ tánú gbàdúrà kọ́kọ́ ọmọ òun jábọ̀ kò sẹ́ni tó ní kọ́kọ́ ọmọ kọ̀ọ̀kan jábọ̀ bọ̀yìn kan tó ṣe ó wà glaring tẹ́pẹ́ everybody náà rí ní pé ilé fraud ló ṣe òun take advantage pé torí pé wọ́n ti ń pè ní dáadí ó wá ń dẹ̀ component bẹ́ẹ̀ ló ń kó fún ọ ló ń dáàbò ṣọ́ọ́nì kan fi ṣògùn àwúre ni ó jọ bẹ́ẹ̀ ló ń kí wọn lẹ̀ rọ́bà dáàbò ó pa wọn pásítọ̀ lójú Ṣẹ́gun ò gbọ́dọ̀ tó sọ ọ́n ní wọ́n ló fúnra òkè lójú. èmi kọ́ mo fún lóyún mi ò rí rí nǹkan mi dáàmú náà. bọ́dà mi kọ́ ló fún lóyún o ní kékins ọmọ 9 months ló wà lọ́wọ́ ẹ̀. ó dẹ̀ sọ́sítà ìgbà olólùyẹ tí kò sẹ́ni tó mọ̀ débi tó máa sọ káyé ìmájì ó dẹ̀ ń tọrọ owó pé kọ́ bẹ́ẹ̀ tọ́jú yẹ ẹ̀kọ́ ṣe pákọ́ṣẹ́ mí ìwà ìwọ fún ẹ̀kọ́ dẹ̀ kiri owó serious òun dókó kiri torí ẹ̀ ń pàtàkì blogger bá ń sọ amàlùbá kí ni ìyá yẹn sọ àṣé ìyá yẹn mọ̀ nǹkan tó ń sọ so lazy girl ó ga fún àwọn atúbẹ̀ àtúnṣe kí ni àtúbẹ̀ àwọn níbi ní tìǹbù tó gbàgbé ọ̀fọ̀dà wẹ́ òun kò ṣe nídìí ká mọ̀ òun. wọ́n ti dákọ̀ baby father ẹ̀ ó ní Akíngbadé ó lọ́kọ̀ òun ni. wẹ́ problem ti ẹni kò ṣe ẹ̀kọ́ àwa òun ni oníkó tọ́jú yẹ ó yẹ ṣe lábàdàbà kiri mọ́ òun ni pẹ̀lú sójú tí màmá ẹ̀ wà àwọn òṣèré ní problem pẹ̀lú rẹ̀ kẹ́kọ̀ọ́ tó bá ń kó fàyè ẹ̀ ṣe Agbala Gabriel ní kó ṣe kíni kó yẹ fi fíìmù àbí kó yẹ forúkọ Ọlọ́run kó yẹ fi jalè Ọlọ́run kó yẹ fi jalè àwọn ọmọ ọlọ́mọ àtòbìnrin àtàgbàtà arúgbó ọ̀tá àwọn àfúta nìyẹn Ọlọ́run aṣá gbogbo àríkó sọ́wọ́ o sọ́wọ́ àwọn fún pásítọ̀ èké tó máa sọ fún fẹ́ẹ́ mú ẹ̀kùn dẹ̀ lọ́ máa fi ṣe kíni tó bá ti wọnú ilé tán ọmọ àwọn máa dínà pé Ọlọ́run kan ṣe Ọlọ́run ṣe bí dáadáa o Jésù tẹ̀ gbójúlé èèyàn mélòó ló rèé èèyàn mélòó ló bá sùn but wẹ́ ẹ máa forúkọ Ọlọ́run ìdájọ́ ṣáájú ìdájọ́ yóò sí lọ́wọ́ wa o. àyànfẹ́. Agbala ṣáàlọ́ bẹ́ẹ̀ yé má forúkọ Ọlọ́run má fi báyé jẹ́ kò sẹ́ tó ètè kò sẹ́ tó fẹ́ kó jábọ́ àwọn tó wà bá àwọn mọ́mí sẹ́ni wọ́n ń kọ̀ rẹ̀ tẹ̀. àǹtí Yínká TNT wọ́n ló máa dó Jésù pa ni àǹtí Yínká how are you say love you wọ́n ló máa dó Jésù pa ni. àti Yínká olóko. àti Yínká olóko. àti àjọkẹ́. Yes sir. àní mo gbọ́n mi kan wọ́n ní bí Jésù wá láyé wọ́n ní tó bá wá ní ayé ìsè wọ́n ní máa kọ̀rọ̀ tiẹ̀. wọ́n máa kọ̀rọ̀ tiẹ̀ àwọn ọmọ ìsìn tiẹ̀ burú.
Jésù náà handsome man. Jésù fine go. Ṣé ìrí Jésù rí ni? Àṣìbára wòrán àwòrán. Àwòrán ẹ̀kọ́ yẹn o. Bí àwòrán tó ń gbé kiri oṣù àwòrán Jésù o. Àwòrán Jésù kan yẹn o. Ẹni tó wà sí fíìmù ẹ̀ nìyẹn o. Ó ti jáde ewu pé nǹkan ni Jésù o. Kò sẹ́ni tó ráwòrán Jésù rí o. Lọ́rọ̀ ẹ̀yin tẹ́ bá ní kọ́ dídó lóògùn gbogbo ọmọ odò náà Agbala Gabriel dídó gbogbo ẹ̀ pa òtútù àtìyá àtọmọ àtàgbàlagbà àtọmọdé ẹ máa bọ̀ ẹ wá sọ sí ìyá àti ìkọlógó ẹ wá sọ sí o. Ẹ fà tí nǹkan rẹ̀ wọ́n ti comment ẹ̀ fún wọn lè. Ó yá ẹ máa sọ̀rọ̀ lọ. Ọdún kọ́ mọ̀ tọ́jú ara wọn so sílẹ̀ tí wọ́n ti lé kọ́ wá sọ sílẹ̀ bóyá ó dáa àbí kò dáa kọ́ jẹ́ ká mọ̀ sí. Arise my case. Thank you so much, sis. Thank you. Next person. Ahmed Ali, you want to join? Who are you? Can you speak my language? Wọ́n sí bẹ̀ wọ́n wá TNT sọ̀rọ̀ wọ́n sí bẹ̀ wọ́n request. Ẹ̀mí ìmẹ́ni náà tó ó ké bí èkúté. Ike mọ̀ kó dẹ̀ ṣe kán yín. Ẹ má jẹ́ kárí lẹ́ǹtì lórí ẹ̀rọ rárá. A gbọ́dọ̀ máa bombard every day every time because ìwà bàjẹ́ ẹ̀ ó lè kó máa ti limit díẹ̀ ǹtì tóró ti rí pé aṣọ ti ká lójú eégún. Wọ́n ní old video ni Queen wọ́n ní old video ni mo ti jù sílẹ̀ màmá jù sílẹ̀ káwọn èèyàn ti wá gòkè ẹjọ́ iye ìrọwọ́ ẹgùnkè padà àwọn wèrè yìí tún ti dé èèyàn ti wá gòkè. Àwọn èèyàn sọ bẹ́ẹ̀ ìyá olóríire sọ pé old video ni wọ́n last year ló ṣe. Mi ò kò ń sọ̀rọ̀ rárá kò sọ̀rọ̀ rárá. Kò sọ̀rọ̀ rárá bí. Kò sọ̀rọ̀ rárá. Ó yá ẹ sọ̀rọ̀. Next person. Kún ìlò sí bí. Olúwa ṣe mí lóore pé ọkàn help condition wà lẹ́ẹ̀kan. Asao now. Ini. Ṣé rí nǹkan tí mo fẹ́ sọ? Ṣé rí Agbala kò lè gbọ́ràn o? Gbogbo ariwo tá à ń pa bí ìgbà tí ó fi wájú disco ni. Okay. Ẹ bá rí àwọn òkú ọ̀rọ̀ tó ń sọ sí ìyálájé. Again. Tó ń pẹ́ wà láì. Ṣé àmọ́ pé téèyàn bá ń bá yàn wí? Èèyàn mọ̀ pé ọ̀rọ̀ yẹn tòun ni. Tèmi ni. Ó ní ẹ tó bá rò bóun pọ̀ òun. Tó bá ìwé ìjọ́lì já wọn bọ́. Ọlọ́run á já wọn bọ́. Ọlọ́run. Is a lie. Níbo nìyẹn wà ẹ fún mi ní. Ẹni kan ló post ẹ̀ sí mi máa lọ wá àtẹ̀dẹ̀ tí yín. Ó tún jì sọ̀rọ̀ ó jì lé ẹnu. Ẹ tó yẹ kó ti fọ ọlọ́pàá gbé. Ó ti fún lọ́rùn pamọ́ nu prison. Kan fún àwọn. Tó yẹ kó fọkùn fà lọ́gbọ̀n méjèèjì kó fọ́. Hello. Kó máa pọ̀ Bọ́láyìnwá. Kódà. Ẹ wò gbogbo èèyàn lọ́sọ pé fún lóyún báyìí fún lóyún. Mélòó la wá fẹ́ rí kà mélòó? Tí òun nìkan ló ń já táǹkì epo nítorí kò yé mi. Gbogbo wa ní láti bombard ẹ̀. Àti ẹ̀gbọ́dọ̀ relate lórí ọ̀rọ̀ ẹ̀ because kò fẹ́ gbọ́rọ̀. Ó tún máa padà lọ sí ó máa ta lókè kí ló dún. Ẹ jẹ́ ń dìrì ní òkè nǹkan. Kò sọ̀rọ̀ rárá sáà náà. Òótọ́ ni wọ́n tó bí ẹ̀kọ́ báyìí láì ṣe kó fi ń jókòó. Ìwọ kan ló bẹ́ẹ̀ délé. Ṣẹ́jọ́ ẹ̀ wá ni. Ẹjọ́ ẹ̀ pọ̀. Àwítọ́ ló ń ṣe fẹ́jíà. Ẹ ṣe ìṣọ̀lá. Ọmọ àlè jẹrẹgẹ dídì. Ó ń ṣe fẹ́ṣíà àkọ́wá ní ṣe fẹ́ṣíà. Ó ń ṣe fẹ́ṣíà náà. Àwọn ọkọ̀ ẹ̀ ti wọlé o. Mr. Ìṣọ̀lá ti wọlé àwọn ọkọ̀ kébù nìyẹn. Only he posted prayer today. Fine baby, come up so that you help me hold this place. Àwọn ọmọ burúkú yẹn ń wọlé. Àwọn ọkọ̀ ẹ̀ nìyẹn. Mr. Ìṣọ̀lá, àṣírí ẹ̀ ti ṣe rárí sìn, Punch ti gbé jáde. Ẹ kálẹ́ ẹjọ́ ìsáré sọ̀rọ̀. Ẹ kálẹ́ mà, Olúwa ṣe mí lórí ẹ sọ̀rọ̀. Ẹ sọ̀rọ̀, afẹ́káwọn èèyàn bá wa gùnkè tó dàtà àwọn wèrè yìí, if not máa sá lọ ni. Ẹ kálẹ́ gbogbo lé. Ẹ kálẹ́ mà. Mo ka Punch so mo click mo lọ ka 7 minutes ni ó tẹ̀ voice note yẹn. Ó ní àwọn bẹ́ẹ̀dẹ̀ wọ́n má bínú. Bẹ́ẹ̀ torí wọ́n ṣe fún Jésù nìyẹn mú náà wọ́n bó stupid ni. Can you imagine? Ẹ jẹ́ kí kati kìíní and Ìbàdàn Ọ̀yọ́ state based cleric Káyọ̀dé Amúṣan aka Agbala Gabriel has been accused of sexual misconduct and mishandling of donations raised for sick individuals. For years, the cleric cultivated an image online as a compassionate pastor whose ministry frequently
rallied support for the sick and vulnerable. Videos of him praying for struggling families and appealing for financial help often circulated across social media platforms, earning him admiration from many Nigerians who viewed him as a cleric committed to charity. But in his recent days, that reputation has come under scrutiny. A series of accusations now spreading across Facebook, TikTok, and Instagram placed him at the center of a fierce online debate involving claims about medical fundraising for a sick woman and allegation that he fathered twins with the former backup singer in his church. One of the controversies Saturday Punch gathered emerged from the case of a woman identified as Moreni Keji, who reportedly suffered from a spinal condition and whose medical condition had previously attracted public donation. In a viral video, Nollywood actress Folukede Amola spoke about the circumstances surrounding the woman's case, revealing that she had earlier contributed to raising funds for the surgery. Oríṣiríṣi bàtà àwọn pọ́ǹchì láwọn lọ pa ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ náà ó ní àwọn wèrè àti mo ní káwọn èèyàn wá gùn kẹ́ èèyàn wá gbọ́ ẹjọ́ gùn kẹ́kẹ́ kọ́ jókòó síbẹ̀ kẹ́ máa sọ̀rọ̀. ó ní stupid boy yóò ní ṣe ó ní pàṣẹ ṣe wọ́n ṣe bẹ́ẹ̀ fún bàbá Adébóyè àti bàbá Oyèdè. Can you imagine? àbúrò ẹ ti dàrú ní Gabriel. màá kà sí mo ṣe ń bí. ayọ̀ gbá lẹ́nu ẹ̀ bàbá irú ẹ̀ tí bàbá Adébóyè bá ṣe pásítọ̀ PhD applied mathematics ni bàbá yẹn ni. débò sọ fún yín pé kò lè gbọ́. Can you imagine? àbúrò ẹ̀ ní ẹni irú ẹ̀ ó fara wé bàbá Adébóyè. Mama Fly, thank you. Applied mathematics ni bàbá yẹn. Imagine. Ó fara wé Oyèdèpọ̀ orí ẹ̀ ò dá wọ́n stupid boy yìí. Bá tí mo wọ pọ́ǹchì yẹn mo gbọ́ nǹkan tí ó sọ tó sẹ́ẹ̀dì náà wọ́n ló sẹ́ẹ̀dì ẹ̀sọ́ dáhùn káni mi tí blọọkì ẹ̀sẹ̀ mi náà bá gbọ́. Ṣe gbọ́ nǹkan tó sẹ́ẹ̀dì sórí kinní fáwọn pé wọ́n ṣe bẹ́ẹ̀ fún Jésù náà. Mi ò rí yẹn o, níbo ló tún jù yẹn sí? Mama Isa bọ̀ ti sọ lọ́wọ́ mo kàn rí dẹ̀ lórí. Ó dà pé last year ní gbogbo yẹn. Ó wà lórí YouTube. No. Ó ní àdáyín mo tẹ̀ gbà bó ṣe pé wọ́n pé àkọ́ má bínú pé wọ́n persecute àwọn ministry for the like 2 weeks wọ́n ti persecute àwọn ministry pé wọ́n má bínú ìkọ̀ǹkọ̀ bó ṣe fún Jésù bẹ́ẹ̀ pé ẹni tí ó bá ṣe dáadáa ló máa persecute àwọn tó bá ṣe dáadáa ní ayé mi ni àwọn tó bá ṣe dáadáa wọ́n ní nǹkan tó bá gbà lọ́dọ̀ lọ́dọ̀. Je m'appelle. Ó yà wọ̀nyí. Tu m'appelles what? Mo ti dùn nù. Okay, so the French ẹ̀wọ́n ló wà ní Facebook page. That is his song o. TGM, okay, TGM. Èèyàn wa ni wọ́n that is his song o. No, ilé yóò sọ fún sẹ́yìn voice note. No. Ìyẹn kọ́ jẹ́ kí n wá. Ẹ jẹ́ ìwà kí n filẹ̀ fún yín. According to Daramola, she later learned that the patient's family went to the pastor for help. She said, I initially raised money for that woman's surgery. Did Foluke raise money for Keji? Mr. Ishola, told me about where you boy, she mistake. I initially raised money for the surgery, which wasn't enough. But as soon as the family took her to Agbala Gabriel's care, I withdrew. Boy, I want to mix them. Later, I got to know that Gabriel abandoned them and failed to provide the support of a good accommodation and surgery he promised. One mix her up. The woman's daughter also alleged, one mix her up. The woman's daughter also alleged in the same video that she took her mother away from the cleric due to concern over how the situation was being handled. The claim was also echoed by a charity advocate, Princess Adeyinka, who alleged that she personally intervened at the time the matter first surfaced. She said, Agbala Gabriel impregnated Bolu and refused to take full responsibility initially. I went to him myself to beg him to take responsibility when I first heard about it, which he denied initially, but later took responsibility. As the allegations spread rapidly across social media, supporters and critics of the cleric clashed, with some defending his years of charity work, while others demanding greatly transparency. The cleric, while reacting to the allegation, told Saturday Punch he was innocent. As how now? While that controversy was still gaining attraction online, another allegation surfaced. A popular blogger known as Yalade Culture alleged during a live broadcast that the cleric was involved in mismanagement of donations and sexual harassment with women. According to her, one of the women, Bolu, was a former backup singer in the pastor's church who became pregnant for him and later gave birth to twins, Baba Ibeji.
She was about 23 when the relationship started, and she's now 25, the online commentator claimed. Agbala Gabriel initially denied the pregnancy, but after pressure, he later accepted responsibility and rented a house for the lady and the twins, she added. He said this is how they try to bring ministers of God down. All ministers. Power tap 1 hour still. He said this is how they try to bring minister of God down. All ministers who became famous faced this kind of lies. We see men of God like Pastor Adeboye. Daddy in the Lord. Oma ṣẹ̀sìn. Má dá ọkọ̀ bàbá yẹn mọ́ o. Má fi wéra ẹ o. Òun ló fẹ́ fi wéra ẹ tó lọ ra láǹdì tó fẹ́ máa gba tó ń gbà wọn tó ló ń kọ. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbẹ̀lẹ̀tù ọmọdé làwọ̀.